àṣírí owó tabua rọ̀gùrọ̀gù tó tú pé ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè yìí sẹ́nitọ̀ Godswill Akpabio tí ó gbà gẹ́gẹ́ bí owó ìrànwọ́ fún agbègbè tó ń ṣojú èyí tí wọ́n ń pè ní constituency project fee ó mà ti da ariwo ńlá sílẹ̀, kódà tí àwọn alẹ́nulọ́rọ̀ lórílẹ̀‐èdè yìí àti àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn pàápàá agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní Fẹ́mi Fálànà wọ́n mà ti jẹ́ kó di mọ̀ wípé kí wọ́n mú Akpabio kó sì bí léèrè bó ṣe ṣe owó rọ̀gùrọ̀gù tí àṣírí ẹ̀ tú náà. Ǹjẹ́ owó ló tú àṣírí ẹ̀ tú pé ó bọ́ sọ́wọ́ sẹ́nitọ̀ Godswill Akpabio tó jẹ́ ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè yìí? Ó mà ní bí ìwé ìròyìn orí ẹ̀rọ ayélujára ní Premium Times bó ṣe ṣiṣẹ́ ìwádìí takuntakun kan tó sì tú àṣírí pé ní ọdún yìí ìyẹn nínú bọ́jẹ̀tì ọdún yìí tó orílẹ̀‐èdè yìí nínú owó tí wọ́n gbé fún àwọn asòfin láti fi ṣe nǹkan dáadáa fún àwọn èèyàn agbègbè wọn tó ń ṣojú bílíọ̀nù 4 náírà iná ló mà kan sẹ́nitọ̀ Godswill Akpabio tó jẹ́ ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà. Wọ́n tú àṣírí wípé owó náà wọ́n ní kó fi ṣe nǹkan fún àwọn ọ̀dọ́, àwọn àgbẹ̀, àwọn obìnrin àti gbogbo àwọn tó wà níbi abẹ́ ìjọba ìbílẹ̀ tó ń ṣojú, ṣùgbọ́n tí wọ́n ní owó náà kì í ṣe Akpabio nìkan ló kàn ó kan gbogbo àwọn asòfin tó kù náà, ṣùgbọ́n ti Akpabio ìlú pọ̀jù àti pé bílíọ̀nù 4 náírà ìlú kàn án. Wọ́n á jẹ́ kó dìímọ̀ pé àwọn ti ṣe àbẹ̀wò àti òfin tó káàkiri gbogbo ibi tí Akpabio ń ṣojú láti wo àwọn iṣẹ́ ìdàgbàsókè tó gbowó ẹ̀, ṣùgbọ́n tí wọ́n ní àwọn kò rí nǹkan kan. Ọ̀rọ̀ àti àṣírí owó yìí ti iléeṣẹ́ ìwé ìròyìn Premium Times tú síta inú màdí ariwo ńlá táwọn èèyàn ń kọ́ ha wípé bí odidi ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà tó tún jẹ́ igbákẹta ààrẹ lórílẹ̀‐èdè yìí bó bá ń gbàdúrà owó tabua bẹ́ẹ̀ láti fi mú ìdàgbàsókè bá agbègbè àtàwọn èèyàn tí ò wá ṣe nǹkan kan. Wọ́n ní ọ̀rọ̀ náà ó sọ sínú lẹ́nu ó tún buyọ̀ sí o, àti pé ó yẹ kí ìjọba àpapọ̀ kí wọ́n gbé ìgbésẹ̀ àti ìwádìí dìde nípasẹ̀ ilé àjọ tó ń gbógun jíjẹgúdújẹrá àti ìṣòwò ìlú báṣubàṣu Economic Financial Crime Commission EFCC. Nígbà tó náà ń dá sí ọ̀rọ̀ yìí, gbajúmọ̀ amòfin àgbà lórílẹ̀‐èdè yìí ní Fẹ́mi Fálànà Senior Advocate of Nigeria SAN òun náà jẹ́ kó di mọ̀ o ẹgbẹ́ àsìkò ti tó kí wọ́n mú Akpabio dáadáa kí wọ́n wá bí léèrè pé bílíọ̀nù 4 bílíọ̀nù 4 náírà tẹ́ gbà láti fi ṣàánú àwọn èèyàn yìí àti agbègbè yín bó o lẹ́ṣẹ̀ náà o. Òní kí wọ́n má tó dúró sórí Akpabio nìkan, gbogbo àwọn aṣòfin táwọn náà gba owó rọ̀gùrọ̀gù láti fi mú ìdàgbàsókè bá agbègbè tó ń ṣojú àti àwọn èèyàn bẹ̀. Ẹnìkan ṣe ìwádìí ká sì fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò láti wá ṣàlàyé bí wọ́n ṣe ná owó tí wọ́n gba owó ẹ̀.